ọ̀rọ̀ ti bẹ́yìn yọ ò bí Ìyábọ̀ Òjó bí ó ṣe fèsì sí ọ̀rọ̀ tí LIZZY Anjorin tí ó ti ń sọ láti ọjọ́ tó ti pẹ́. Ẹ ṣáà ti kúkú mọ̀ wípé LIZZY Anjorin ó ti ń bá Ìyábọ̀ Òjó àti Fọlá pẹ̀lú àwọn tó kù ó ti ń bá wọn fà lórí social media o, especially lórí ìtàkùn ayélujára tí a mọ̀ sí Facebook. Níbẹ̀ ló ti ń bá gbogbo wọn fà o, tó ti ń sọ̀rọ̀ sí gbogbo wọn. Arábìnrin yìí ó sọ̀rọ̀ gidi gan o, ṣùgbọ́n Ìyábọ̀ Òjó ó ti fèsì sí gbogbo ọ̀rọ̀ tí LIZZY Anjorin tó ti sọ sí láti ọjọ́ tó ti pẹ́. LIZZY Anjorin ó jẹ́ ìlúmọ̀ọ́ká òṣèrébìnrin nígbà kan rí, àti wípé ó tún jẹ́ arábìnrin tó ń ṣiṣẹ́ sáìtì báyìí. Ó ń talẹ̀, ó ń ralẹ̀, ó ń talé, ó ń ralé, ó tún ń tú ta. Ó tún jẹ́ ẹni tí ó tún ń ta aṣọ, ó ń ta bàtà, ó ń ta gbogbo àwọn nǹkan mèremère, ó ń ta góòdù. Bí Ìyábọ̀ Òjó bí ó ṣe fèsì sí ọ̀rọ̀ tí LIZZY Anjorin sọ, òun la fẹ́ gbọ́ lénìí. Ẹ fi ara balẹ̀ kí ẹ máa bá wa lọ lórí ètò wa níbí, torí wípé ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. Lénìí ọ̀rọ̀ tí a mú wá fún yín ni ọ̀rọ̀ lórí LIZZY Anjorin àti Ìyábọ̀ Òjó, bí Ìyábọ̀ Òjó bí ó ṣe fèsì sí ọ̀rọ̀ tí LIZZY ti ń sọ sí láti ọjọ́ tó ti pẹ́. Ẹ̀yin èèyàn wa, ẹ máa bá wa lọ lórí ètò wa níbí, torí wípé ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Ìdùmarè. Ọpẹ́ ọmọ Àjíbóyè lóníròyìn yín, ẹ kú dédé wò yìí níbikíbi tí a bá ti ń wò wá, nílé lóko lẹ́yìn odi. Lónìí ìròyìn jẹ́ kó yé wa wípé arábìnrin tí a ń pè ní Ìyábọ̀ Òjó ó ti jáde, òun náà di sẹ́ẹ̀tì kámẹ́rà, ó ti jáde, ó ti sọ̀rọ̀, ó ti fi ẹ̀hónú rẹ̀ hàn lórí gbogbo àwọn ọ̀rọ̀ tí LIZZY Anjorin tí ó ti ń sọ sí. Arábìnrin yìí ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ níbẹ̀ wípé ó ní LIZZY òun ìṣẹ́gbẹ́, ó ní tí ọba nìkan da ọjọ́ orí kalẹ̀ wípé òun ìṣẹ́gbẹ́ LIZZY. Ó ní nínú Yoruba movie industry náà, ó ní òun ìṣẹ́gbẹ́ LIZZY Anjorin. Ó ní òun jìnnà sí, ó ní igi mú kó jìnnà sórí pátápátá. Ó ní kò tiẹ̀ yẹ kí òun tiẹ̀ tún máa bá LIZZY máa fa nǹkan kan, torí wípé òun achieve ju LIZZY Anjorin lọ. Ó ní gbogbo nǹkan ni òun fi ju LIZZY Anjorin lọ. Ó ní ní ti owó gan, ó ní òun ní owó jù. Ó ní kò sí nǹkan téèyàn fi ń ju èèyàn lọ láyé yìí tí ò fi ju LIZZY Anjorin lọ. Ṣùgbọ́n o ẹ̀yin èèyàn wa, wàhálà ń bọ̀ gidi gan. LIZZY Anjorin náà tún sọ wípé ó ní kò sí nǹkan kan tí Ìyábọ̀ Òjó tí ó fi jù ń lọ. Ó ní steady gan wípé òun gangan ló tiẹ̀ tún ju Ìyábọ̀ Òjó lọ. Ó ní failed actress ni Ìyábọ̀ Òjó. Ó ní kì í ṣe actress tí ìlú mọ̀ọ́ká lọ títí. Ó ní kì í ló ti achieve nínú fíìmù tí ó ń ṣe. Ó ní òbú rẹ̀ ló fi ń gba gbogbo àwọn nǹkan tó ń gbà, gbogbo àwọn achievement tó ń achieve. Ó ní òbú rẹ̀ ló fi ń gbà o. Ó ní ó ń sùn lẹ́gbàá ni. Ó ní kì í ṣe wípé ó jókòó, ó ń ṣe business tàbí ó ń ṣe fíìmù ló fi ní gbogbo owó tí ó ní. Ẹ̀yin èèyàn wa, ẹ ti rí wípé wàhálà ń bọ̀ o, wàhálà ń bọ̀ gidi gan, kì í ṣe ní kékeré. Ẹ̀yin èèyàn wa, ìròyìn ní ṣókí tí àmúwá fún yín rèé. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Ìdùmarè. Ọpẹ́ ọmọ Àjíbóyè lóníròyìn yín, ire lójú ọmọ àrí ó tún dọjọ́ mi, ọjọ́ rẹ̀ ó dìgbà, a ó tún máa pàdé lọ́jọ́ mìíràn.